Ǹjẹ́ ẹ tún kú dédé àsìkò ní gbogbo ibi tí ẹ bá ti láǹfààní láti máa gbọ́ mi. Èmi ọmọ yín náà ni Olúwatóbilọ́ba Dáramọ́lá láti gbogbo èèyàn mọ̀ sí Glamour Lady. A tún ti lọ, a tún ti bọ̀ gẹ́gẹ́ bí iṣẹ́ wa o. Torí pé kí a má bàa fi máa já yín nítorí àwọn ìṣẹ̀lẹ̀ èyí tó ń ṣẹlẹ̀, àwọn ìṣẹ̀lẹ̀ làlúrí tó ń ṣẹlẹ̀ lórílẹ̀-èdè wa. Òun látún ní ká tún gbé wá fún ìwíwò ẹ̀yin olólùfẹ́ wa níkànnì tàwáyé. A tún ti lọ sí iléeṣẹ́ ọlọ́pàá tó wà ní ìpínlẹ̀ Ògùn yẹn Eléwéran níbi tó ti ń fojú àwọn afurasí aṣebi ọ̀daràn ìyẹn àwọn ajínigbé àtàwọn apànìyàn ṣètùtù ọ̀la lọ́ngbẹ́ tó ti fojú wọn hàn sí gbàgede láti. Ọmọ ìlú wo ni? Níbo? Ọmọ ọdún mélòó ni? Iṣẹ́ wo ló ń ṣe? Babaláwo, ṣé o ti ń ṣe babaláwo? Níbo ló ti ń ṣe babaláwo? Ìlọtí bo ni ìlọtí yẹn wà? Sáìdì kò sí Ìjẹ̀bú-Òde. Ìjẹ̀bú-Òde àwọn ọ̀dọ́ ẹ̀. Mo ti lo àwọn iṣẹ́ yẹn tó dẹ̀ ṣiṣẹ́ fún mi. Mi ì pa omi tí ìdògbà tí mo gbọ́ wípé yẹn ṣẹlẹ̀ mo wá lọ gbé kí ni mo lọ sọ́nù sínú gbogbo ìwà láàrin ilé ṣá lọ sọ́nù yẹn mo fi lọ fi escape ara mi. Èyí ló gan ló rà. Kí ló ta fún mi 20,000 ló ta fún mi. Ẹsẹ̀ méjèèjì. Èló ló fọ́ọ̀mù kan sí pé ó máa rí ìta tó bá ṣe é fẹ́ni tó fẹ́ ṣe fún. Mi ì ṣe fẹ́ níbọ̀dì mi gan fẹ́ lò fúnra mi. Ó dà Ẹni tó sọ fún ẹ pé iṣẹ́ ẹ wà ní kó o máa kọ́ ẹ bó ṣe lò. Iṣẹ́ òun ti ẹni ẹ ti nílò rí. Babaláwo. Wọ́n wọ́n pè pé nǹkan bá bá lẹ̀ o pé wọ́n fún ọ ní kò báyìí wọ́n fẹ́ lò. Babaláwo nìyẹn babaláwo ní ìṣòwò. Ṣé o ti mọ̀ pé yẹn ti ń ṣe tẹ́lẹ̀ rí? Mi ì mọ̀ pé òun ṣe ìyẹn lọ́wọ́ pé òun níṣẹ́ lọ́wọ́ pé kí n gbà ló ti yẹn sọ fún mi. Tí o bá mọ̀ pé yẹn ti ń ṣe orúkọ tẹ́lẹ̀ rí o lè pè lọ́wọ́ ẹ̀ pé òun tó orúkọ bá báyìí náà. Tó o bá mọ̀ pé òun náà ti lò tẹ́lẹ̀. tí o bá ti lò ó ti ṣiṣẹ́ fún rí. Mo ṣáà sọ pé kí n gbà mo ṣáà gbà nǹkan ẹ̀ mo fi ṣe ń gbà ẹ̀ mo fi. Èmi mo jó fún ara mi tí mo lè fẹ́ lò fún ara mi pé fẹ́ ṣe fẹ́ yàn fún ara mi fẹ́ lò. Nígbà táwọn ọlọ́pàá wá ń pè ẹ́ kò wá tó yọjú. Ẹ sàmì rí kọ́ ọlọ́pàá torí pé jọ́nà ti wá sílé mi mo ti gbọ́ pé wọ́n wá sílé mi mo dẹ̀ rẹ̀ mo wá lọ gbà mí. Nínú ọ̀rọ̀ tẹ́ sọ ní ìsìn ẹ jẹ́ kó yé wa wípé alẹ́ ọlọ́pàá ẹjọ́ ló pè yẹn ní alẹ́ ẹjọ́ yẹn ní. pé nǹkan báyìí báyìí wà ẹ lọ lé ẹ lọ gbé nǹkan yẹn ẹ sọnù. kò ṣe ẹsẹ̀ mo pé o ẹbu tí mo jó yẹn ni o. nǹkan kan náà la jọ ń sọ torí nínú ọ̀rọ̀ tẹ́ sọ pé ọlọ́pàá ò pè yín fúnra yín nínú ọ̀rọ̀ tẹ́ sọ tẹ́lẹ̀ ẹ máa gbọ́ máa ń tì ẹ jẹ́ kó yé wa náà la ṣe ń gbé. wọ́n pè mí lórúkọ ọlọ́pàá wà nù lé mi. Ta ló pè yín? Ọmọ mi ló pè mí obìnrin. Nǹkan tẹ́ sọ tẹ́lẹ̀ ní pé ọlọ́pàá ló pè yín lẹ sọ tẹ́lẹ̀ o. ọmọ obìnrin ló pè mí ṣe ń gbọ́ ọmọ obìnrin ló pè pé àwọn ọlọ́pàá wà nù lé mi pé bàbá yẹn ṣẹlẹ̀ mo á sọ fún pé mo ti gbọ́ ìdí mi sọ fún wọn lórí. lẹ́yìn ẹ lẹ wá lọ sí. sá sí lálẹ́ ẹjọ́ yẹn sá ọmọ mi ló pè àmọ́ mo kọ́ ọlọ́pàá wá pẹ̀lú wọn báyìí ń pè mí yẹn. ohun tó wà yẹn sá lọ. ó ti mi ti lọ ṣiṣẹ́ lájà ní January 3rd. irú iṣẹ́ wo? mo lọ bọ orí fíyàn mo lọ bọ fáfíyàn ní ifá ọdún mo lọ bọ fún ọdún iṣẹ́ mi. kí ni ìdí tó fi gbé ìgbésẹ̀ láti ṣe iṣẹ́ àjò gẹ́gẹ́ bí babaláwo? Sojú owó pọ́n ẹni àlọ́. ojú owó kan. kí ni ìdí tó fi gbé ìgbésẹ̀ yẹn láti ṣòwò owó kó dẹ̀ lo ara ènìyàn bíi ti ẹlẹ́nu ara bíi ti? ìgbà tí ọ̀rẹ́ mi sọ fún mi pé tí bá lò pé máa lówó lọ́ọ̀lì mi. ọ̀rẹ́ ẹ̀ wo ni ẹ? oyè. ṣé babaláwo lò náà? babaláwo lówó oníṣẹ́. báwo lẹ ṣe pàdé oyè yẹn? ọmọ ìṣíwọ̀ ni. Oyè yẹn kọ́. ó ti sá lọ ìṣíwọ̀ báyìí. Tó ń rọra ó pẹ̀lú àtẹ́jọ́ lu ilé àbẹ̀. mi àárín yẹn wà àmọ́ ó sọ kí mi gbà nǹkan ẹ̀ lè méjì gbà. nínú ọ̀rọ̀ tẹ́ sọ ní ìsìn yẹn sọ wípé. kí ni nǹkan tó gbé yín débi báyìí? ẹgbẹ́ òkùnkùn wọlé kí lè lè tó wà lápá yín? Àpá ni. Àpá. Ìtọ́ kọ bí. Eléyìí iṣẹ́ mọ́tò ni. Mẹ́rin yẹn mò ń sọ. Eléyìí iṣẹ́ mọ́tò ni. Iṣẹ́ mọ́tò ni. Ẹgbẹ́ òkùnkùn ló gbé yín débi báyìí. Irú ẹgbẹ́ òkùnkùn wo? Ayé. Ṣé ní wá dùn mí ẹ ṣe wà níbí? Ṣé ìyẹn làwọn gbogbo kínní? Ga o.
kí wàá lẹ fẹ́ kí ìjọba ṣe fún yín. Ọṣojú àná wò mí. Ọṣojú àánú wò yín kí lorúkọ yín. Olúwa Olúwa Ṣeun Adébọ̀wálé. Olúwa Ṣeun Adébọ̀wálé. Ọmọ olúbo ni yín. Ọmọ Abẹ́òkúta. A rí yín nílé iṣẹ́ ọlọ́pàá Eléwéran kí ló gbé yín débi. Kí lorúkọ yín. Ẹ bá ń gbóhùn sókè díẹ̀ sí. Orúkọ mi Ismail Musidin. Kí ló gbé yín débi. Kí ló gbé yín débi. Curtis. Àwọn nǹkan wo lẹ ṣe kẹ́ tó débi. Lọ bí iṣẹ́ ni mo kọ̀ rí kán réèdì tó ń kọ̀ mọ́ mi. Ládùúgbò wo. Ládùúgbò ní Ṣàgámù. Ní Ṣàgámù. Agbègbè wo ní Ṣàgámù. Tógèètì. Ní Tógèètì interchange. Ní Tógèètì náà. Gẹ́gẹ́ bí ọmọ ẹlẹ́gbẹ́ òkú tíjọba sì láwọn òfin náà. Kí làwọn nǹkan tẹ̀yìn ti ṣe? Mo fẹ́ try láti resign bọ̀ mi mo fẹ́ ṣe rè. Ẹgbẹ́ òkùnkùn olè belong sí. Ayé. Ayé ẹ bá ń gbójú sókè. Wọ́n ti kámẹ́rà mi. Àwọn nǹkan tá a rí nílẹ̀ yìí. Gbogbo àwọn nǹkan tá a rí nílẹ̀ yìí wọ́n ní ọwọ́ yín náà ti bá. Ní báàgì náà ti gbé bọ̀. Kí ni ẹ ń fi àwọn eléyìí ṣe àwọn eléwọ̀n? Protect ara mi. Fún protection àti ìbọn ìléwọ́ yìí. Nǹkan mo nìbọn ní báàgì. Àwọn eléyìí ẹ bá mi yọ okùn yẹn kúrò nílẹ̀. Protection làwọn eléyìí wà fún. Ìdẹ́ ṣe pé bóyá ẹ lọ jà níbì kan àbí. Mo lọ jà níbì kan, mo lọ bí iṣẹ́ náà rí mi náà. Ìgbà tẹ ní iṣẹ́ gidi lọ́wọ́ kí lẹ̀ ń wá nínú ẹgbẹ́ òkú. Àti wọ́n jí mi gbé lọ́bẹ̀ níbọn ìgbà tí èèyàn jẹ́ èèyàn tí wọ́n fún wa resign ìgbà ẹ̀mọ́ ní gbogbo ẹ̀ náà. Kí lẹ fẹ́ kíjọba ó ṣe? Fẹ́ kíjọba ràn mí lọ́wọ́ náà ni wọ́n tú wa sílẹ̀ àníṣe náà.